ẹ kú ojúmọ́ gbòógì ìròyìn rèé láti ìkànnì Lasgidi 90.1 FM. Samuel Ogunléke ni oníròyìn yìí. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún tàárọ̀ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n ti sọ èrèdí eléyìí tí wọ́n fi lo afẹ́fẹ́ tajútajú tí a mọ̀ sí tear gas sí àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn láti dá Nnamdi Kanu sílẹ̀ ní olúùlú ilẹ̀ wa tí ṣe Àbújá. Iléeṣẹ́ ààrẹ náà ni ó ti ké sí ẹ̀ka eléyìí tí ó rí sí ọ̀rọ̀ ètò òfin pé kí wọ́n fi ṣìkún òfin gbé ẹni tí ó jẹ́ agbẹjọ́rò fún Nnamdi Kanu látàrí bí ó ti darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn láti fi oníbàárà rẹ̀ lẹ̀. ADC náà ló ti sọ fún ìjọba àpapọ̀ wípé kí wọ́n jáde síta gbangba lórí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba eléyìí tí wọ́n sọ wípé ó wáyé. Láti ilẹ̀ òkèèrè a ó mú wá fún yín bí ó ti jẹ́ pé Sẹ́nẹ́tọ̀ Kachi náà ni ó ti jáwé olúborí nínú ètò ìdìbò láti di obìnrin àkọ́kọ́ tí yóò jẹ́ olóòtú ìṣèjọba ní orílẹ̀-èdè Japan. Lẹ́ka eré ìdárayá a ó mú wá fún yín bí ó ti jẹ́ pé nínú Espirito náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ní ìfẹ̀yìnjẹlẹ̀ àkọ́kọ́ nínú ilé rẹ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ West Ham. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Nígbàtí à ń bẹ̀rẹ̀ láti ìlú Àbújá níbi tí wọ́n sọ pé àwọn ikọ̀ elétò ààbò ní ọjọ́ ajé àná yìí náà ni wọ́n yin afẹ́fẹ́ tajútajú sí àwọn tí ó ṣe ìfẹ̀hónúhàn fún ìdásílẹ̀ ẹni tí ó ṣe bẹ́ẹ̀ jẹ́ adarí ikọ̀ IPOB Nnamdi Kanu. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní ìfẹ̀hónúhàn ọ̀hún lélẹ̀ tí ó jẹ́ pé Ọmọyẹlé Sowore náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó léwájú fún un náà ni ó wáyé bí ó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ náà ni ó ti pàṣẹ pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ kí wọ́n má jẹ́ kí ó wáyé. Sowore náà ni ó tún ṣe bẹ́ẹ̀ ni ó fẹ̀sùn kàn wípé àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n jẹ́ òṣìṣẹ́ náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yin ìbọn fún àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún. Sowore ọ̀hún náà ni ó tún ṣe bẹ́ẹ̀ tí ó tẹ̀síwájú pé àwọn tí wọ́n jẹ́ olùfẹ̀hónúhàn ọ̀hún náà ni wọn kò fa wàhálà tí wọ́n sì lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀. Bákan náà iléeṣẹ́ ọlọ́pàá lọ́dọ̀ tiwọn náà ni wọ́n ti sọ pé àwọn yin afẹ́fẹ́ tajútajú fún àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn ní olúùlú ilẹ̀ wa Àbújá lóòótọ́, ṣùgbọ́n tí ó jẹ́ pé èrèdí náà ni láti lè rí dájú pé àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn náà ni wọn kò kọjá ibi tí òfin gbà wọ́n láyè wípé kí wọ́n kọjá. Benjamin Hundeyin lẹ́ni tí ó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó sọ pé àwọn tí wọ́n jẹ́ olùfẹ̀hónúhàn ọ̀hún náà ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn wọn kọjá àwọn ibi tí wọ́n sọ pé kí wọ́n má ṣe ìfẹ̀hónúhàn dé. Hundeyin náà ni ó sọ pé àwọn kò ṣe bẹ́ẹ̀, àwọn kò dí ọ̀nà, kódà wọ́n ní níṣe ni àwọn ṣe bẹ́ẹ̀ jẹ́ kí ọ̀nà kí ó wà ní mímọ́ fún àwọn ọkọ̀ àti ìgbòkègbodò ní àkókò ìfẹ̀hónúhàn ọ̀hún. Ní báyìí ẹ jẹ́ lọ sí iléeṣẹ́ ààrẹ níbi tí iléeṣẹ́ ààrẹ ti pè fún wípé kí wọ́n fi òfin gbé Aloy Ejimakor lẹ́ni tí ó jẹ́ ọ̀kan lára àwọn tí ó jẹ́ agbẹjọ́rò tó ń ṣojú Nnamdi Kanu. Ejimakor náà ló darapọ̀ mọ́ àwọn olùfẹ̀hónúhàn láti lè fi Kanu sílẹ̀ ní ìlú Àbújá. Ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ adarí ikọ̀ Biafra ìyún Nnamdi Kanu lẹ́ni tí ó ti wà ní ọgbà àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ láti ọdún 2021. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún, ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìgbésẹ̀ tí ó gbọ̀ngbọ́n sí ààrẹ ìyún Báyọ̀ Ọ̀nànúgà náà ni ó fẹ̀sùn kan agbẹjọ́rò ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ó fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ tí ó sì ń lọ ṣe ohun tí kò tọ́, bí ó ti jẹ́ pé ẹjọ́ ọ̀hún náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó wà ní ilé ẹjọ́. Ejimakor bí ẹ kò bá gbàgbé náà ni ó fi àwọn fọ́nrán léde níbi tí ó ti jẹ́ pé ó sọ pé àwọn ọlọ́pàá náà ni wọ́n fi ṣìkún òfin gbé wọn tí wọ́n mú wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá àti òun àti àwọn olùfẹ̀hónúhàn míì ní iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní olúùlú ilẹ̀ wa eléyìí tí ń bẹ ní òpópónà Zaria ní Garki kejì ní ìlú Àbújá. Nínú ìfiléde ọlọ́tọ̀ọ̀tọ̀ ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyún Sunday Dare náà lòun náà ṣe bẹ́ẹ̀ tí ó kìlọ̀ wípé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn pàápàá jùlọ Ọmọyẹlé Sowore kí ó dẹ̀yìn lẹ́yìn mímáa mú ẹ̀ka ètò ìdájọ́ fi ojú gbolẹ̀. Nínú ìfiléde rẹ̀ Dare náà ni ó sọ wípé ẹjọ́ ọ̀hún ó ń bẹ nílé ẹjọ́ tí wọn kò sì tí ì ṣe bẹ́ẹ̀ tí wọn kò tí ì parí ẹ̀. Ó ní ìdájọ́ ilé ẹjọ́ ló wà, kì í ṣe kí a máa lọ sí òpópónà láti máa ṣe ìfẹ̀hónúhàn.
ní báyìí àti bọ́ sí ẹ̀ka ilé tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò níbi tí wọ́n sọ pé àwọn ọmọ iléeṣẹ́ ológun náà ni wọ́n fi di rẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ iléeṣẹ́ ológun tí wọ́n jẹ́ sọ́jà eléyìí tí a kò tí mọ̀ iye wọn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé ẹ̀mí mì níbi àwọn Boko Haram bí wọ́n ṣe bá dè wọ́n ní agbègbè Bama ní ìpínlẹ̀ Borno ẹni tí ó jẹ́ adarí ikọ̀ 202 Tank Battalion yíyún Lieutenant Colonel Aliyu Paiko náà lòun náà gbé ẹ̀mí mì nínú ìṣekúpani ọ̀hún eléyìí tí ó wáyé ẹni tí ó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ológun ní orílẹ̀-èdè wa Nàìjíríà Apollina Anele eléyìí tí ó fi di ìṣẹ̀lẹ̀ ọmúlẹ̀ náà ni ó sọ pé àwọn ikọ̀ ológun eléyìí tí wọ́n bẹ ní abẹ́ ikọ̀ ọmọ ogun Operation Aninkai náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbẹ̀mí àwọn agbésùmọ̀mí ọ̀hún lọ́pọ̀ yanturu tí wọ́n sì ba ibi tí wọ́n ṣe bẹ́ẹ̀ farapamọ́ tí wọ́n bà jẹ́ bákan náà ni iléeṣẹ́ ológun ṣe àpèjúwe àwọn sọ́jà eléyìí tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ fún orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀hún gẹ́gẹ́ bí àwọn akọni eléyìí tí wọ́n ṣe iṣẹ́ wọn dójú àmì ẹni tí ó wá jẹ́ olórí iṣẹ́ ọmọ ogun ní orílẹ̀-èdè wa Nàìjíríà Lieutenant General Olúfẹ́mi Olóyèdé náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó nawọ́ ìbánikẹ́dùn sí àwọn ẹbí àti àwọn ará ilé tí ó sì sọ pé àwọn tẹ̀síwájú nínú ìjà tako ìgbésùnmọ̀mí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní báyìí ẹ jẹ́ kí a lọ sí ilẹ̀ òkèrè níbi tí arábìnrin ẹni ọdún mẹ́rìnléní ọgọ́ta èyàn Sani Takashi tí ó ti ṣe bẹ́ẹ̀ jáwé olúborí nínú ìbò eléyìí tí ó gbé wọlé gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ tí yóò jẹ́ olóòtú ìjọba ní orílẹ̀-èdè Japan gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní arábìnrin ọ̀hún lẹ́yìn tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú LDP náà ni ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa ń pè ní Iron Lady ní orílẹ̀-èdè ọ̀hún Takashi náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ pé òun ní obìnrin àkọ́kọ́ tí yóò jáwé olúborí bí ó tilẹ̀ yẹ pé ó ti gbéra fún ipò ọ̀hún fún ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bákan náà láti ẹ̀ka eré ìdárayá náà ni ìròyìn ti fi lélẹ̀ pé nínú Espirito Santo lẹ́ni tí ó jẹ́ akọ́nìgbọ̀nwọ́gbà fún ikọ̀ West Ham náà ni ó ti fẹ̀yìn lulẹ̀ bí Brentford bí ó ti fi ìyà jẹ wọ́n tí ó sì jẹ́ pé ikọ̀ Brentford náà ni wọ́n sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n jáwé olúborí ọ̀hún ní ilé ikọ̀ West Ham eléyìí tí ó sì fojú akọ́nìmọ̀ọ́gbà wọn tí ó fojú rẹ̀ gbolẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ikọ̀ ọ̀hún iná ni ó ti bẹ́ẹ̀ tí ó ń jà fitafita láti lè rí dájú pé wọ́n kò padà lọ sí ilé ṣùgbọ́n tí ó jẹ́ pé ó ṣeé ṣe kò jẹ́ pé wọ́n yóò ṣe bẹ́ẹ̀ wọ́n yóò fi ẹ̀yìn rìn. Ní orúkọ Ismail Ogunlana lẹ́ni tí ó ṣe àkójọpọ̀ ìròyìn yìí náà ni Samuel Ogunléke ní mò ń dágbére fún yín pé kí á tún máa fi èrè àti ayọ̀ pàdé ẹ má yí kúrò ń bẹ̀ àwọn ikọ̀ eléré ìdárayá wa wọ́n ti wà ní ìkàlẹ̀ ẹ káàárọ̀.